kàn ni gbogbo èèyàn ló fẹ́ dàbí Sunday Igboho ṣé n tó fi wẹ Sunday Igboho náà fi wẹ irú èèyàn bẹ́ẹ̀ ó kàn lè sọ pé ó dàbí èmi ààrẹ ìṣọ̀kan Yorùbá Adégoróyè ṣùgbọ́n o ò lè jẹ́ èmi o lè jọ mí ṣùgbọ́n o lè má níwà mi èmi lè gbónu kí wọ́n má gbónu èmi lè. ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá àwọn míì wà tí wọ́n ní agbára bó wọ́n ń fi agbára wọn pamọ́ wọn ò lè ṣe bíi bàbá olóyè Sunday Igboho láti sọpọ́tì wọn àwọn míì máa láwọn lágbára ju olóyè Sunday Igboho lọ àwọn míì ò lè tẹríba fún olóyè Sunday Igboho àwa tó yẹ kájọ wọn ní kẹ́ gbà fọ́gà kẹ́yìn náà bá lè dọ̀gá tẹ́ ẹ̀ bá gbà fọ́gà yín ẹ̀ lè dọ̀gá now ẹ wo bí bàbá olóyè Sunday Igboho bó ṣe fèsì àwọn ìjọba tó fèsì àwọn olóyè tó fèsì àwọn Fúlàní tálẹ́ lágbára tàbí tó sọpọ́tì wọn pé èmi náà tiẹ̀ lágbára wọn ní tí yẹn bá ní bàbá sàlẹ̀ agbára rẹ̀ ti máa lè kan sí ó ti máa rí ọ̀nà ó ti máa mọ̀nà bẹ́ẹ̀ ni tó lágbára tí ò fẹ́ bọ̀wọ̀ fún ẹni tó jù lọ báwo ló ṣe fẹ́ tẹ́gbẹ́ ní tó ń bá wa jà nílẹ̀ Yorùbá pọ̀ o bíkọ́ àwọn míì wà ó yẹ ká bọ̀wọ̀ fún olóyè Sunday Igboho kan tì lẹ́yìn kó olóyè Sunday Igboho jẹ́ bàbá àṣàlẹ̀ wọn kó máa sọ̀pọ́tì wọn láti jẹ́ kí nǹkan tá à ń fẹ́ kó lè tó wa lọ́wọ́ bọ̀ irọ́ ni àgbà àfẹ́ bọ̀wọ̀ fún ẹni tó jù wá lọ ẹgbọ́n nǹkan tí bàbá yìí sọ nínú fídíò tí mo fẹ́ play fún yín. tó gbójú gbáyà tó bọ́ta nígbà tójú ogun le olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà owó babadami òun jáde tán pátápátá nígbà tí ojú ogun Fúlàní ń le tí wọ́n ń pa àwọn èèyàn kiri nínú oko nílẹ̀ Yorùbá tá a bá tún wá rírú àwọn akọni bẹ́ẹ̀ táwọn náà ní irú gboyà bẹ́ẹ̀ tí ìṣúra dẹ̀ wà tí wọ́n lè lò tírú wọn bá ń pé bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ẹ máa rí wípé iṣẹ́ yẹn ó máa rọrùn kò ní fì síbì kan ju ibì kan lọ gbogbo èèyàn ló fẹ́ dàbí Sunday Igboho ṣé n tó fi wẹ Sunday Igboho náà fi wẹ irú èèyàn bẹ́ẹ̀ àìpèpàdé àwọn ọmọ ọjọ́ kò jẹ́ ká mọ ọmọ ọ̀lẹ nígbà tá akọni bá ti ń sọ̀rọ̀ tójó tòsí lẹ́yìn tójó náà bá máa pe rẹ̀ a máa fi rẹ̀ pé akọni yẹn because ó mọ̀ pé táwọn èèyàn bá máa fi yà jẹun wá akọni yẹn mọ́ òun lára ẹrù akọni á máa bà àwọn èèyàn wọn dẹ̀ nímọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ ò ní nǹkan kan tá a bá wá sọ pé à ń lé Yorùbá nation ṣé gbogbo wa gbà pé púpọ̀ nínú àwọn ọba wa tó jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá lénìí púpọ̀ nínú wọn náà ti lọ tà wá fún Saudi púpọ̀ nínú wọn tó yẹ pé orí payroll Emirates ló wà màá dẹ̀ fún instances àwọn ọba bíi méjì tàbí mẹ́ta kan kọ́kọ́ jẹ́ ká address àwọn bàbá wa tí wọ́n ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá àwọn tó jẹ́ aládé ni mò ń sọ o tó ti lọ ń bá Southern Sokoto ṣe papọ̀ nítorí owó Emirates ẹ fà á létí gan-an ẹ bá mi pín ètò yìí kó tag gbogbo àwọn tó bá máa tag kó dọ́dọ̀ wọn ààrẹ àlùmọ́rùfù kéré sí ní tó ń bá bọ̀ o eléyìí ò ṣe ọ̀rọ̀ pa máa dún ẹnu ibi tó bá gbé sàárẹ̀ dé ibẹ̀ ni kó jó mọ́. ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé àwọn náà ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀sùn pé ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè àti ìlọsíwájú ìran Yorùbá òun náà ni ààrẹ máa ń jáde sí eégún wọn kì í sábà jáde ṣùgbọ́n ká tó wọnú ètò ẹ bá kí gbogbo Yorùbá kárí ayé. mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ibi tí ẹnìkọ̀ọ̀kan bá ti láǹfààní láti gbọ́ ètò yìí mo kí wọn lákòókò tí ètò yìí bá wọn pé wọ́n kó afẹ́rẹ́ yìí o Olódùmarè ò ní fẹ́ ẹnìkọ̀ọ̀kan lẹ̀ mọ́dẹ fi ara wọn kí gbogbo àwọn ọba aládé àwọn àgbààgbà ìlú pátápátá mo kí bàbá wa olórí aládé ilẹ̀ Yorùbá ọba Babátúndé Àkàndé Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ pé àṣà pẹ́ lẹ́nu wọn kọrin kéṣe ọ̀pá àtẹlẹ ò ní ṣẹ́ mọ́ wọn lọ́wọ́ ilẹ̀ Yorùbá ò dẹ̀ ní dàrú o ẹrù àgbà tó Olódùmarè gbélé wọn lọ́wọ́ wọ́n á rí ẹrù náà rù kalẹ̀ wọ́n á tún kọ̀lẹ̀ Yorùbá dé ibi tí ó ní àpẹẹrẹ tí àbúrò dẹ̀ ní ti bẹ̀ ṣẹ́yọ kábíyèsí ọ̀nẹ́rìṣà wọ́n ṣe gbà fún gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá o kábíyèsí o gbogbo aládé ilẹ̀ Yorùbá ẹ kú afẹ́rẹ́ yìí orúkọ mi ni Àrẹ̀mọ Adékúnlé Latif Adégoróyè Òhì tí mo jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ẹ̀yin olótùú
ojú tó lé àràbà ẹ káàbọ̀ sí Àgbàláàfin Ìṣọ̀kan Yorùbá ẹ̀kọ́ afẹ́rẹ́ yìí àlàáfíà kọ́ ni lébí. àlàáfíà yẹn adúpẹ́ tó pé dáadáa náà ló ń bẹ nínú abídí bàbá n tá gbé ẹ̀wò ní sáà náà ní ìjọkan ẹgbẹ́ ní ìsọ̀rísọ̀rí tó jẹ́ pé ìdáǹdè orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ pé àlàáfíà orílẹ̀-èdè Yorùbá òun náà ló jẹ wọ́n lógún òun náà la fẹ́ gbé yẹ̀wò gbogbo àwọn ẹgbẹ́ yìí ọ̀nà wo la lè gbà kí la lè ṣe tí ohun tí à ń pògbẹ yìí tó fi bọ́ sí wa lọ́wọ́ nírọ̀rùn. ẹ ṣe olótùú ọ̀nà àkọ́kọ́ ni wípé kí gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá pátápátá kó fi ìmọ̀ ká fi mọ̀ ṣe ẹyọ kan ká wá fi orí ìkòkò ká fi sọ̀dún kó má sí pé lágbájá ju lágbájá tàmẹ̀dù ju tàmẹ̀dù ká wá kọ́kọ́ mójútó àwọn nǹkan tí mo fẹ́ kàálẹ̀ yìí tí gbogbo àwọn ẹgbẹ́ yìí tí wọ́n bá jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ra wọn a lè jọ wà papọ̀ kó má so lórí o tá a bá ń wò lénìí pé akọni tó gbójúgbáyà tó bọ́ta nígbà tójú ogun le tó bọ́ta kò sí bẹ́ẹ̀dá kan ṣe lè ṣe tó lè ṣe tán ẹ̀dá kan ò dẹ̀ lè ṣe kó má kù síbì kan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó babadami òun jáde tán pátápátá nígbà tí ojú ogun Fúlàní ń le tí wọ́n ń pa àwọn èèyàn kiri nínú oko nílẹ̀ Yorùbá tá a bá tún wá rírú àwọn akọni bẹ́ẹ̀ táwọn náà ní irú ìgboyà bẹ́ẹ̀ tí ìṣúra dẹ̀ wà tí wọ́n lè lò tírú wọn bá ń pé bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ẹ máa rí wípé iṣẹ́ yẹn ó máa rọrùn kò ní fì síbì kan ju ibì kan lọ then kí lọ́nà wo làjọṣepọ̀ yẹn fi lè rí bẹ́ẹ̀ tí kò ní sí kọ́nu-kọ́họ tẹ́nìkan ò ní gbàbọ̀dè fún ẹnì kejì tẹ́nìkan ò ní máa pé ó dá o Ààrẹ Ìṣọ̀kan Yorùbá ló mọ̀ ọ́ ṣe jù lásìkò yìí ẹja wá wà láàkànṣí lẹ́sẹ̀ kàyọ́kù mẹ́ èmi rò pé ọ̀nà tí àwọn bàbá máa ń gbà yẹn ni wípé tógun bá ṣẹ́ yọ níbì kan wọ́n á ránṣẹ́ sí Ìbàdàn á ránṣẹ́ sí Òṣogbo á ránṣẹ́ sí Ẹdẹ á ránṣẹ́ sí Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n ta balẹ̀ gbogbo àwọn tó wá jẹ́ olórí ogun yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ìlú á pawọ́pọ̀ wọ́n á ṣe ètùtù wọ́n á dáfá kan tó gbéra wọ́n á dẹ̀ ṣèbúra fún wọn pọ́n nígbàbọ̀dẹ̀ fúnra wọn lọ́hùn ṣùgbọ́n láyé ta wà yìí sí kò sírú ẹ̀ gbogbo èèyàn ló fẹ́ dàbí Ààrẹ Ìṣọ̀kan Yorùbá ṣé n tá Ààrẹ Ìṣọ̀kan Yorùbá ń forí kàn yálà láàárọ̀ àbọ̀sán àbí lálẹ́ ni irú èèyàn bẹ́ẹ̀ ń forí kàn ni gbogbo èèyàn ló fẹ́ dàbí Sunday Igboho ṣé n tán fi wẹ Sunday Igboho náà fi wẹ irú èèyàn bẹ́ẹ̀ ó kàn lè sọ pé ó dàbí èmi Ààrẹ Ìṣọ̀kan Yorùbá Adégoróyè ṣùgbọ́n o ò lè jẹ́ èmi o lè jọ mí ṣùgbọ́n o lè má níwà mi èmi lè gbónu kí wọ́n má gbónu èmi lè ní kíyà kí wọ́n má ní kíyà bọ́rọ̀ ayé ṣe rí ni ẹ̀ ṣùgbọ́n mo rí wípé ṣe rí n tó wà nílẹ̀ yìí àìpèpàdé àwọn ọmọ ojo kò jẹ́ ká mọ ọmọ ọ̀lẹ nígbà tá akọni bá ti ń sọ̀rọ̀ tójó tòsí lẹ́yìn tójó náà bá máa pe rẹ̀ á máa fi rẹ̀ pé akọni yẹn because ó mọ̀ pé táwọn èèyàn bá máa fi yà jẹun wá wá akọni yẹn mọ́ òun lára ẹrù akọni á máa bà àwọn èèyàn wọn dẹ̀ nímọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ ò ní nǹkan kan ẹ jẹ́ ká ti ibì kan wò ó nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation ń gbóná jọjọjọ mo máa ń fọ́lù àwọn program kọ̀ọ̀kan títí dọ́rọ̀ Ìṣọ̀kan Yorùbá TV àwọn kan wà wọ́n á lọ dúró sínú igbó wọ́n á kó karahun ìgbín karahun ìjàpá aṣọ pupa wọ́n á so mọ́ra wọ́n á lọ bá àwọn Fúlàní kan bẹ́ẹ̀ sí wọ́n máa record ẹ̀ ignorantly àwọn tó jẹ́ ọmọ Yorùbá tọ́rọ̀ Yorùbá jẹ lógún tó wà ní diaspora wọ́n wá máa fún wọn ní support in times of owó èèyàn púpọ̀ lórí ìrànlọ́wọ́ gbà láti ilẹ̀ òkèèrè ṣùgbọ́n ìgbà tó bá táyìn bí méjì bá jókòó sórí ọ̀kadà
inú igbó tá à ń lọ yìí kíní kan àwọn Fúlàní ẹ̀ wà wájú náà ṣùgbọ́n bí tá a rìkọ́ọ̀dù dé sí tá a bá dọ̀hún ẹ̀ wà ní rí nǹkan kan mọ́. tí bá sọ fún yín pé mò ń lọ bá àyàn jà tí mò ń dágbére fún yín ṣé mọ̀ pé tí bá wà lẹ́nu ọ̀nà ilé ẹni ẹ̀ tí bá bẹ̀rẹ̀ sí ń pète ìjà gbogbo yín máa fẹ́ rí iṣẹ́ ni ẹ bọ́ta sí mi àbí kò bọ́ta. nígbà tí Sunday Adéyẹmọ Ìgbòho tó lọ sí gọ̀gọ̀ gbogbo alárí tó ń bá Wàsíìrì sọ̀rọ̀ àbí Wàsíìrì kan tó ń bá Sẹ́ríkì àwọn Fúlàní ẹ̀ sọ̀rọ̀ gbogbo wa la mọ̀ pé lóòótọ́ ó lọ sí ga àwọn Fúlàní. ṣùgbọ́n lẹ́yìn yẹn gbogbo àwọn tí wọ́n wá ń jáde ní ẹ̀yìn ìgbà yẹn irọ́ ló pọ̀ jù. tí àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó bá kọ́kọ́ jẹ́ kí n tí wọ́n máa ń pè ní ètò organization tó bá ní proper organization tí kò kàn ń ṣe wípé gbogbo èèyàn ló lè lo orúkọ ẹgbẹ́ tó bá belong sí tó kàn lè lọ fi ṣe ètò kan lórí afẹ́fẹ́ kò bá ti dájú. nítorí pé tẹ bá fún gbogbo èèyàn láǹfààní pé máa lọ sọ̀rọ̀ ẹgbẹ́ yìí mo lè ṣe báyìí tó bá ti mọ nǹkan tó ń jáde ńbẹ̀ kò sígbà tí ò ní dà yín kò tẹ̀ sígbà tí ò ní kó wàhálà bá àwọn èèyàn. nípa ṣíṣe yìí ṣàṣàlẹ́gbẹ́ tó lè ṣe àṣeyọrí pé à ń wá ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá. ká má dẹ̀ wá fi ọ̀rọ̀ Yorùbá nation ká má fi sọ rí pé àwa kan ni. automatically gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá pátápátá ló gbọ́dọ̀ wà nínú Yorùbá nation. ẹ wo àwọn Biafra IPOB yẹn gbogbo wọn pátá tẹ bá Yíbò sọ̀rọ̀ yálà àgbà tàbí èwe sí tó bá máa sọ fún yá ní Biafra lòun. gbọ́ngbà tá bá sọ pé Yorùbá nation gbọ́dọ̀ wà gbogbo àwa tájọ́ ọmọ Yorùbá pátápátá tájọ́ ọmọ kóòtù òjire Yorùbá nation ni wá tàbí ká sọ pé Odùduwà nation ni wá tàbí ká. torí pé àwọn kan ti ń jáde. ṣebí mo ti sọ fún yín mo sọ fún yín pé àwọn Èkìtì àwọn àgbáríjọ Èkìtì mo ti sọ fún yín pé àwọn àgbáríjọpọ̀ tó ní aṣojú kọ̀ọ̀kan tèmi àti wọ́n ti jọ ṣe pàdé papọ̀. ṣùgbọ́n tí ìbéèrè ètò èní ṣe dùn mọ́ mi nú ni wípé tí mo sọ fún ọ ni pé kọ́kọ́ jẹ́ ká kọ́kọ́ wá àjọṣepọ̀ láàárín àwa àti gbogbo ẹgbẹ́ tó kù nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n kò sí bá ṣe lè wá àjọṣepọ̀ yẹn ẹni tó bá ṣeun ó yẹ ká kíká yìí. yálà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá orí kìíní yẹn ṣe tàbí ibi tó gbé ba dé sí ó ti gbìyànjú. ẹni tó sọ pé àgbà ẹni tó di ọwọ́ kúdú tó mú léèyàn lọ́wọ́ tí nǹkan kan wá síbẹ̀ tí nǹkan bá wà mí ò máa mú fún yàn. àbírú ìjọ tí wọ́n lọ sílé ẹ̀ yẹn tọ́lọ́run ò bá dóòlà ẹ̀mí ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó lọ ìtàn ló máa dà lénìí. gbogbo àwọn tó ń pariwo Yorùbá nation yìí kò sẹ́ni tó máa rántí ọmọ tàbí ìyàwó ẹ̀ mọ́ oníkálukú máa bá tiẹ̀ lọ ni. ìyẹn ẹgbẹ́ kan. tá a bá wá sọ pé à ń lé Yorùbá nation ṣé gbogbo wa gbà pé púpọ̀ nínú àwọn ọba wa tó jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá lénìí púpọ̀ nínú wọn náà ti lọ tà wá fún Saudi. púpọ̀ nínú wọn tó yẹ pé orí payroll Emirates ló wà. màá dẹ̀ fún instances àwọn ọba bíi méjì tàbí mẹ́ta kan. brọ́dà wa irú Emir Olúwo tá a bá wo àwọn yẹn a lè gbé ọ̀rọ̀ Yorùbá nation lọ bá wọn kàn máa wá takò. Fúlàní níyàwó ẹ̀ ọ̀rẹ́ Sultan Sokoto ni àná ni wọ́n. òun nìkan ló gba gbogbo àwọn Fúlàní lálejò sí ìlú ẹ̀. ṣé mọ̀ pé tá a bá fẹ́ ṣàṣeyọrí ó kọ́kọ́ yẹ kí gbogbo àwọn ọmọ Ìwó káwọn náà wà nínú ẹgbẹ́ kan tó ń wá bí ilẹ̀ Yorùbá ṣe máa wà tó dẹ̀ gbọ́dọ̀ ní àkọsílẹ̀ tó máa ní registration tó máa gba òǹtẹ̀ pé lóòótọ́ wọ́n ń ṣojú ẹgbẹ́ bẹ́ẹ̀. ẹyọ kan ni ẹ. tẹ́ bá tún wò ó
lọ sàá irú ikú ọba Síkírù Adétọ̀nà Olúkáyọ̀dé ọ̀gbágbágbá tẹ̀wọlẹ̀ ọmọ Anígiláyà Sáàgùn tí wọ́n wá ṣe sọ fún wa pé àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n gba 25 million bí irọ́ bí òótọ́ o ìyẹn ṣe mọ̀ wípé tí àjọṣepọ̀ tó nípọn bá wà láàárín àwọn ẹgbẹ́jẹgbẹ́ àti Yorùbá nation o àti Odùduwà nation o àti ọmọ káàárọ̀ òjíire ni o gbogbo ẹ̀ pátápátá àti OPC àti Àgbẹ̀kọ̀yà àti Àmọ̀tẹ́kùn àti onírúurú ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ọdẹ ti orílẹ̀-èdè yìí ti àwọn Hunters Association tí gbogbo orú àwọn ẹgbẹ́ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tó kóra jọ pọ̀ tó wá sọ fún àwọn tó wà nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ níjẹ̀bú Òde pé rárá nígbà tẹ́ máa fọba jẹ ẹ̀sìn ìbílẹ̀ náà fi fọba yẹn jẹ tí gbogbo wọn jẹ́ ọ̀dọ́ ṣé mọ̀ pé àti sí òkú ọba yẹn aṣòro ọjọ́ yẹn ibi ẹnu ìjà náà máa ti dá sí kò ní lọ wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé kò sí àjọṣepọ̀ tó dán mọ́rán kò dẹ̀ sí kí la máa pè ìfọwọ́sowọ́pọ̀ tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà ní gbogbo àwọn ẹgbẹ́ yìí ló máa ṣe àtìlẹ́yìn àti onígbọ̀wọ́ àti ìdáàbòbò fún ẹ̀sìn àbáláyé àti gbogbo nǹkan tó à ń pè ní Yorùbá. Mo sọ nínú ètò kan tá a ṣe kọjá nígbà tí a gbọ́ fọ́nrán kan tí emir Ìwó tó ṣe tí mo ṣe program lé lórí ńgbà náà tí mo sọ fún yín pé ẹ máa wò ó kò torí Ọlọ́run lọ sí àjì tó lọ kò dẹ̀ torí ànábì sọ pé àkọ́ máa pè òun nígbà òun ń tako òòṣà iṣẹ́ tó gbowó ẹ̀ ni Abdulrasheed ló ń ṣe tí àwọn ẹgbẹ́ tá à ń pè ní ẹgbẹ́ ìjàjàǹgbara ńlẹ̀ Yorùbá tó bá fi ọjọ́ kan tó lọ físìtì wo tó bá pọ̀ ọlọ́pàá ò ní wá o torí pé Yorùbá ní ojúṣe kò sẹ́ni tó gbọ́dọ̀ belong sáwọn ẹgbẹ́ yẹn tí ò ní wà nínú ẹgbẹ́ ilẹ̀ Yorùbá kan àbí kejì nítorí kíni Yorùbá la pera wa kó tó di pé Kùránì àti Bíbélì dé sí ìlú yìí àwọn bàbá wa ń ṣèlú ìlú dẹ̀ ń dùn ó ń tùbà ó ń tùṣẹ́ iṣu ń jáde lákòókò tiẹ̀ àgbàdo ń jáde ẹ̀wà ń jáde àjàkálẹ̀ àrùn ò sí mo lọ kí bàbá kan ní abúlé kan ní Lásọdé ní Ọ̀bà nílùú Abẹ́òkúta títí dìsí wíṣì rìnà abúlé ẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe pọ́ pàǹtọ̀ fún èmi ó dà tẹ́ bá fẹ́ débẹ̀ àá lè ṣeré débẹ̀ bàbá wa tá à ń wí ilé yẹn ilé kan ṣoṣo abúlé yẹn ti tú bàbá wa yẹn babaláwo ni òun nìkan ṣó ló ń gbé nugbó yẹn kó tó ṣaláìsí kọ́ ọmọ ẹ̀ tó filẹ̀ tó lè tẹ̀ fún ọmọ yẹn ló wà mẹ́ẹ̀ sí ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ ni pé omi inú igbó àwọn omi adá tó máa wà lẹ̀ tí ìràwé máa ti bọ́lé lórí náà mu wọn ò dẹ̀ ní typhoid wọn ò ní malaria wọn àrùn kárùn ò kọlù wọn àwọn tá à mu bottle water tá à mu plastic water tá à mu cup water tá à mu ìkòkò àmú water àwa là ń láìsàn tó pọ̀ jù ṣé ń táwọn bàbá fi ń ṣèjọba nígbà yẹn ṣé kò sí mọ́ ni ó wà ṣùgbọ́n nítorí pé àwọn bàbá tí wọ́n fi ṣe alámòójútó àṣà àtìṣe àti àwọn òòṣà ìlú àwọn náà máa kọ́kọ́ lọ fún àwọn òòṣà ẹ̀ léèwọ̀ jẹ nígbà tẹ́ni tẹ́ bá fi jọba tó bá torí owó tó lọ ń gbé tó bá nílùú ẹ̀ tó lọ ń gbé tó lọ ń jù sígbó àwọn ibi tó sì kó àwọn ọba sí wọ́n wú wọn kó òun bẹ́ẹ̀ wọ́n lọ kí wọ́n ṣe kiri wọ́n lọ sọ ẹ̀ṣẹ̀ síbẹ̀ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ tí àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó bá fọwọ́sowọ́pọ̀ tó bá lọ́bẹ̀ tó bá protest ọjọ́ kan àbíjọ́ méjì tó sọ fún gómìnà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn tó wà nílùú àtàwọn ọmọ ọba àti àwọn ìjòyè àtàwọn afọbajẹ ìgboyà máa wà fún àwọn ẹlẹ́sìn àbáláyé àwọn Òṣùgbó Ọ̀pá àwọn Ògbóni àbáláyé bò nǹkan bẹ́ẹ̀ wọ́n máa jáde tán lódidi
ó máa lójú mùsùlùmí tó lè dúró tó bá rí pé òṣùṣù ọ̀wọ̀ ni wá. Ìyẹn tibẹ̀. Tẹ́ bá wo bàbá wa Ọlọ́fà Àgbàdàmọ́sí, òun náà ti ń sọ níta gbangba ń sì pé mùsùlùmí lòun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ chief imam tìlú Ọ̀fà. Nítorí pé ó mọ̀ pé ẹnu Yorùbá ò kò sójú kan ni. Ilẹ̀ Yorùbá kì í ṣe ìlú Ìlọrin tó jẹ́ pé ìgbà tí Fúlàní ti gbalẹ̀ lọ́wọ́ Yorùbá nílọrin, ìdí àpẹ́ àwọn tó bí síbẹ̀ tó jẹ́ pé òṣèṣe ṣòro ni Àfọ̀njá fi ṣẹ̀dá wọn. Wọ́n tún máa sọ fún ọ pé ò gbọ́dọ̀ ṣèṣẹ̀ṣe ṣòro wọn. Ṣẹ̀bọ̀ pábùkù ni. Àwọn nǹkan wọ̀nyí tá a mójútó òun ni ó ń kó wàhálà bá ilẹ̀ Yorùbá. Ìkẹta, nígbà tọ́ba Yorùbá bá jọba tán sí, ọba gbọ́dọ̀ ní gbogbo ohun tọ́ba fẹ́ ṣe ń pè bí ni pé kó gbé agbára sí ara ẹ̀. Ọba ti kọ njọ́ tó bá ti jáde ń pè bí tó ti gbádélé lórí, ọba ti kọjá pé ẹ kì í mú ẹranko bí òrẹ̀ kọ̀. Kọ́lọ́hun kó forí jì bàbá wa Síjúadé Òkunadé Ọ̀nìrìṣà, kìnìún ràlẹ́ tí gbogbo ayé ń kó bì bọ kábíyèsí káwóré máa jẹ́ mọ́ rẹ̀. Ní ìgbà ayé Àbáṣà tó lọ dàbọ̀ bo bàbá yẹn mọ́nu mọ́tò, dírẹ́fà àwọn Adé torí pé òun wẹ̀yìn ni kú ṣe pa lọ́dún náà. Ṣèbọ́ ní kú ònu mọ́tò pẹ̀lú gbogbo àwọn ètò wà pẹ̀lú ẹ̀. Irú àwọn tó ń pè lọ́ba nìyẹn. Ṣe bí bàbá wa Abraham Adésọyà, kọ́lọ́hún kó fọ̀run kí àwọn náà, nígbà ayé Àbáṣà ní Lẹ́kì wa ń bẹ̀ yẹn kọ́nà ti dààmú gbogbo mọ́tò ẹ̀ títí tàbáṣà fi kú. Àbáṣà ò lè gbàgbé bàbá Abraham Adésọyà. Ṣe mọ̀ pé òun kì í ṣọba ṣùgbọ́n aṣáájú oníjàǹgbara nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwa tá à ń sọ pé olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan lénìí, ìmọ̀ wa ò jọ, ohùn wa ò kò, ẹnu wa ò mẹ́nu, nítorí kálukú máa jẹ lóní kálukú wá. Kí n fẹ́lẹ́ yìí kún ni wípé látorí gbogbo àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá, kó ní kálukú tó bá ti ṣẹra wọn, ẹ jẹ́ ká fi àkókò yìí ká fi yanjú gbogbo ẹ̀, ká wá fi ìmọ̀ wa ṣe ẹyọ kan. Mo wá darapọ̀ mọ́ ẹgbẹ́ yín sí pé mo fẹ́ ká jọ máa ṣe papọ̀, kò sọ mí di ọmọọṣẹ́ lábẹ́ ẹgbẹ́ yẹn o. Olórí ilé mi sì ni mí. Nígbà tí nǹkan bá fẹ́ pa gbogbo wa papọ̀, ta fẹ́ dúró gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ̀, máa dúró nípò mi gẹ́gẹ́ bí olórí ilé ibi tí mo ti wá. Àwọn tó jẹ́ ọmọ ogun tèmi náà wá dúró tì mí. Ṣùgbọ́n bá sì lè nǹkan pọ̀ tó, ẹnìkan ló máa jẹ́ arrowhead bí àṣà òyìnbó, ẹnìkan ló máa jẹ́ aṣáájú. Mo fẹ́ kẹ́ dìyẹn mú. Kò wá sí bí gbogbo ẹgbẹ́ ṣe lè mọ̀ ṣe tó tán ṣe lè mọ̀ rìn tó. Àwọn ẹgbẹ́ kan wà ní Ìbàdàn tó jẹ́ pé gbogbo àwọn ọmọ akọni tó ti gba Yorùbá lẹ̀ lọ́wọ́ ogun Fúlàní rí, àwọn nìkan náà ń ṣe ẹgbẹ́ yẹn. Àwọn yẹn ni warlord descendant kí náà ti ń pè lineage. Àwọn ọmọ ìbílẹ̀ wà ń bẹ̀, àwọn ọmọ Ògúnmọ́lá bẹ́ẹ̀ gbogbo àwọn akọni ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe kóra wọn jọ, wọ́n dẹ̀ ń discuss bí àlàáfíà ṣe máa wà. Tá a bá máa ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, gbogbo ẹgbẹ́ yòówù kó lè jẹ́, a gbọ́dọ̀ sowọ́pọ̀ pẹ̀lú àwọn tá à ń wí. Àwọn tá à ń wí náà, àjọṣepọ̀ tó gbọ́dọ̀ nípò gbọ́dọ̀ wà láàárín àwọn àtàwọn Àgbẹ̀kọ̀yà àtàmọ̀tẹ́kùn àtOPC. Ká kọ́kọ́ gbàgbé wípé nítorí ìmọ̀tara ẹni nìkan ti wá, ká wá sọ pé no, àmì ò fẹ́, mi ò lè bẹ alágbájá ṣiṣẹ́ pé ká wá sọ pé òun ló wà níwájú. Ìṣòro tí Yorùbá ní nìyẹn. Èyí tó tún fara pẹ́ ni pé lásìkò yìí Yorùbá ló wà ń jọba. Torí ẹ̀ ètò tí mò ń ṣe máa fẹ́ kó pin kó délé kó dóko. Ìlú yìí la wà ní Nàìjíríà. T.Y. Danjuma ó ní iye tó kó jẹ́ ìlú yìí, ó ní iye àwọn ọ̀ràn tó dá. Ó ṣàṣà wọn ó lọ sẹ́sàì. Nígbà tó máa dé tìlù tìfọ́ ni yóò náà fi ní Nàìjíríà fi kíkà bọ̀. Àbí
èmi ò rí nǹkan kan tó ṣòro tí àwọn tó wà nípò tó jẹ́ ọmọ Yorùbá látòrí His Excellency President Bola Ahmed Tinubu, àwọn tó bá jẹ́ akọni ilẹ̀ Yorùbá nísìnyí, mi ò sọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho nìkan, gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé orúkọ wọn wà nínú blacklist, iṣu wà lọ́wọ́ wọn, ọ̀bẹ wà lọ́wọ́ wọn, kọ́ wá bá wa wò ó, kọ́ bẹ́ síbi tó jẹ́ ẹ̀rọ, kọ́ jọ kọ́ bá wò síbi tó jẹ́ ẹ̀rọ, kọ́ bá wa wá ọgbọ́n dá sí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù kí àwọn èèyàn kọ̀ọ̀kan yẹn ti ṣẹ̀, kọ́ dáríjì wọn, kọ́ jọ kọ́ wò pé Yorùbá làwọn ń táwọn bá ṣe ń sìn náà máa kọ sílẹ̀, kọ́ ṣe kí ni, kọ́ erase orúkọ àwọn èèyàn yẹn kúrò ní blacklist, kọ́ padà sí ìlú wa ń bí. Now tí àwọn fúnra wọn bá wo nǹkan tí ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president ìlú yìí tó bá wo ohun tó ń ṣẹlẹ̀ ní north sí wọn, wọ́n á rí wípé signal tó ń send sí wọn ni wípé ètò àti padà wá sípò ìjọba lẹ́lẹ́ẹ̀kejì ní 2017 2027 ó máa léwu díẹ̀. Ṣùgbọ́n kàn wò báyìí pé gbogbo àwọn tó jẹ́ akọni ilẹ̀ Yorùbá tí dúkù wà láàrin wọn, kọ́ yọ orúkọ wọn kúrò ní má gbélé má gboko, kọ́ dá wọn padà sílé, kọ́ lè rìn kọ́ lè yan èèyàn bíi Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, gbogbo àwọn sẹ́ẹ̀tì ẹ̀ kọ́ jẹ́ kọ́ lè wálé torí wọ́n máa wúlò. Nígbà tí Fúlàní bá ń sọ, mo gbọ́ ìfọ̀rọ̀wọ́rọ̀ kan tó yẹ pé àwọn Fúlàní ló ṣe, wọ́n ní àwọn ti sọ pé àwọn làwọn ní Nàìjíríà, àwọn tó bá sọ pé wọ́n lẹ́nu kúrúkúrú, àwọn ọmọ báwọn ṣe máa ń bá ìwọ̀n tó bá wà ní ìjọba, àwọn àṣẹ àwọn náà máa múṣẹ. Wọ́n sọ títí wọ́n sọ dórí Sunday Adéyẹmọ Ìgbòho, wọ́n sọ ti Nnamdi Kanu pé ṣé Nnamdi Kanu gbà tẹ́nu ẹ̀ ṣe pé ṣe bó rí pé àwọn lọ jù síbì kan, ti Adéyẹmọ pé àwọn lè lọ sẹ́sà yìí ní pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Yorùbá. Kí ló wá dé tó bá ń pè ọ́ ní onífúnra ìràì, ó yẹ káwa náà ká gbé ìfún wa yẹn pamọ́. Mo gbàgbọ́ pé tó bá jẹ́ pé Haúsá ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, wọ́n á ti dáríjì, á ti wà ní, á ti máa yan kiri. Tẹ́ bá wo ọ̀gá àwọn ọlọ́pàá dìgbòlùjà Abba Kyari àbí kí ni ọlọ́pàá yẹn jẹ́, ẹ wo bó ṣe sápa bọ́n sábẹ́ kí ni ẹ tó dẹ̀ ṣiṣẹ́ ibi lọ tẹ́nì kankan ò mọ̀, tó jẹ́ pé òun la rò pé ó ń fọ̀lú mọ́ ń gbà yẹn. Ṣùgbọ́n ìgbà táṣìírí ẹ̀ tú, ibo lẹgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀ sí mọ́, nítorí pé ó jẹ́ ọmọ Fúlàní, àwọn ọmọ kan àóǹgán ní. Kí ló dé tí Yorùbá ò lè máa ṣe bẹ́ẹ̀ fún Yorùbá tiwọn? So ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀ pé kó jọ kó wò ṣe gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá, àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tó fẹ́ kí òmìnira ilẹ̀ Yorùbá ó wà, kí ààrẹ ṣe ètò tó yẹ pé tá bá fẹ́ fi orúkọ sílẹ̀ pẹ̀lú àwọn CAC, kó máa gbà wọlé, kó máa ṣe fún wa. Aṣáàrí vigilante lásán tán dálẹ̀ ní north tó ń kó AK-47 lé lọ́wọ́, kí ló wá dé tí kílọ̀bọ fi ṣe orí tí náà kí ò ṣe? Kí ló fà á? Torí pé òun tiwa ò ṣẹyọ kan, wọ́n dẹ̀ ń pè wá lórúkọ yẹn, a dẹ̀ ń dáhùn. Kí lórúkọ tó ń pè wá yẹn? Orúkọ pé tó bá ti lè fún ẹnìkan nu wa lówó, àtàṣírí gbogbo àwọn tó kù síta. Ìdí nìyẹn wípé tí gbogbo àwọn ẹgbẹ́ yẹn bá fẹ́ ṣe àṣepọ̀ tó dájú, a gbọ́dọ̀ ṣe kí ni? A gbọ́dọ̀ sowọ́pọ̀. Ìfọwọ́sowọ́pọ̀ yẹn ó gbọ́dọ̀ wá dó lórí ìbúra tó dájú. Àwa ní dó lórí ìbúra tẹnìkan ṣoṣo. Ìbúra yẹn gbọ́dọ̀ wá láti A, B, C títí tó máa fi dé ibi tó gbé parí sí, tó máa jẹ́ èèyàn tọ̀tọ̀, tí kì í ṣe pé èèyàn kan máa lọ mú èèyàn kan wá tó máa jẹ́ pé wọ́n lọ́bì sí lábẹ́. Ẹ jẹ́ ká ṣe ìbúra yẹn, tẹ́rí ti tèmi, tá a bá ti kó bẹ́ẹ̀ ẹ bá mi yọ kúrò. Ìyẹn ò gbọ́dọ̀ ṣeé ṣe. Then tí a bá ń fojú wò ó pé kò dúni tó ṣe bẹ́ẹ̀ tó ń bòyàn mọ́lẹ̀,
tí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá gbogbo wa pátápátá bí àwọn bàbá Fẹ́nifẹ́re yẹn tí wọn ò bá sí rògbòdìyàn ẹ̀mí jù ẹ̀wọ̀ òjò ọ́ ẹgbẹ́ yẹn ò lè kù. ṣé àwọn ọmọ Yíbò irú Kálù tó jẹ́ igbákejì abẹnugan ilé àgbìmọ̀ṣòfin tó wá sọ pé òun lọ sponsor bill pé automatically ọmọ Yíbò tó bá ti pé ọmọ ọdún mẹ́wàá bí òun náà automatically ó ti dọmọ onílùú bí báwo ǹjẹ́ Yorùbá kan lè kọjá lọ sílẹ̀ Yíbò kó wá sọ pé òun ti dọmọ onílùú gbà tóun ti lè ọdún báyìí kò ṣeé ṣe. Kí ló dẹ̀ ń fún ọ láwọn ayọ̀ yìí yọ̀ torí pé wọ́n mọ̀ pé ẹnu àwa Yorùbá ò kò pàtàkì àwọn bàbá wa tá à ń fi sórí ìtẹ́ ẹlòmíì wọ́n fi jọba tán ni tó tún lọ ń wẹ àwúre ó fẹ́ sọ rẹ̀ di Ọlọ́run. dandan kọ́ lè ká ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn yìí ṣùgbọ́n àwa fúnra wa ẹ jẹ́ kí inú wa kó konú ká mọ̀ wípé tó bá di pa mo lè sáré láti ibi tá a jókòó sí nílé wa ní Àgbàlá Ààfin Ìṣọ̀kan Yorùbá ń bì tí bá ránṣẹ́ sẹ́ni tó wà ní Ṣàgámù láàárín ìṣẹ́jú àáyá àti ṣàwọn ọmọ ogun jọ tí bá ránṣẹ́ sẹ́ni tó wà ní Tọ́kì bẹ́ẹ̀ nítorí pé àjọṣepọ̀ ti wà ní àtijọ́ ń rìn àti mọ́nú ara wa wá kọ́ ọmọ ogun ránṣẹ́. ṣùgbọ́n ìgbà tá àjọ ní àjọṣepọ̀ tó múnádóko àwọn irú ẹ̀ ò lè wáyé. ṣùgbọ́n ntẹ́mi máa fẹ́ kí gbogbo akọ́kọ́ jọ mójútó tó wà nílẹ̀ Yorùbá kọ́kọ́ jẹ́ ká àdírẹ́sì àwọn bàbá wa tí wọ́n ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá àwọn tó jẹ́ aládé ni mò ń sọ o tó ti lọ ń bá Sultan Sokoto ṣe papọ̀ nítorí owó Emirate. ìkejì ni wípé gbogbo àwa tẹ́ ẹ jẹ́ ẹgbẹ́ ta fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá àkọ́kọ́ gbọ́dọ̀ dìde ká gbógun ti pé Ìgbò pẹ̀lú wájọ fẹ́ máa jẹ́ ọmọ ìlú kó ní kálukú máa jẹ́ orúkọ àgbègbè ìlú ẹ̀. àwọn tí mo fẹ́ ká mójútó ni ẹ̀ eléyìí ìmọ̀ràn ni o tá a bá lè ṣe bẹ́ẹ̀ wọ́n máa rí i pé kò ní easy fún wa kò ní easy fún àwọn láti wà àárín wa. kí nǹkan kan dẹ̀ ṣẹlẹ̀ nílùú Èkó tá a wà yìí irú ìgbésẹ̀ yẹn ni kábíyèsí ọba Rilwan Arẹ̀mú Oṣù Ọláńlé bàbá wa Akíolú olówó Èkó ìgbésẹ̀ yẹn bàbá yẹn gbéńgbà yẹn táwọn èèyàn míì sọ kátikàti táwọn kan dẹ̀ yìn wọ́n tí àwọn ọba aláyé ìràwọ̀ rìbá tó bíi mẹ́rin tó support bàbá yẹn pé no gbogbo àwọn táwọn fi jẹ́ eze ìdígbò eze kìíní kan ládùúgbò àwọn wọ́n kọ́ lọ gba certificate ọwọ́ wọn ẹ mọ̀ pé a ṣe mọ́nu program kan kọjá kí gbogbo wọn á dòdò pé ó da gbogbo ilẹ̀ ta ti tà fún yín àti faramọ́ yẹn anybody tó bá fẹ́ wá ra lẹ̀ lọ́dọ̀ wọ́n sì kọ́ máa list ilẹ̀ fún wọn tí iye ọdún báyìí bá ti pé tí ìwọ ẹ ò bá ti tẹ́ wa lọ́rùn tí iye ọdún yẹn ò bá ti pé a lè gbalẹ̀ wa kúrò lọ́wọ́ ẹ̀. ìyẹn máa mú àlàáfíà wá oníkálukú á lè mọ ìwọ̀n tó òun gbé. tá a bá lọ wo gbogbo ìtàn Nàìjíríà ẹ lè rí ní gbogbo ilẹ̀ Haúsá bó ṣe tó yẹn kọ́ wá ní pé wọ́n yan ọba kìíní kan Kánù tó jẹ́ Yorùbá tẹ máa pàṣẹ. tẹ bá wo ibi tí àwọn ẹ̀yà tó kù yìí tán mọ́rọ̀ lọ sí tẹ bá wo ohun tó ṣẹlẹ̀ táwọn Yíbò dálẹ̀ ní Ghana sí ṣàmù kẹ́kẹ́ náà ti ní gbogbo máa lọ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ kì í ṣe Yíbò nìkan náà ní kó máa lọ mọ́ gbogbo anybody tó bá ti jẹ́ Nàìjíríà ni. báwo ni Yíbò ṣe máa dìde kú òbí tó máa lóun lọ kọ́ palace sí Ghana òun tó wá fẹ́ dá ìlú tòun sílẹ̀. ṣé mọ̀ pé signal ní kíní ẹsẹ̀ sáwa ilẹ̀ Yorùbá bí ìgbésẹ̀ náà ló ń bọ̀ yìí kí gbogbo àwọn ẹgbẹ́ yẹn ká kọ́kọ́ gbàgbé èdè àìyedè tó bá wà láàrin wa ká gbà fún àwọn kan tó bá ṣáájú àwọn tó ṣáájú yẹn náà kọ́ wá gbà fún àwọn tó bá wọn ṣe àjọṣepọ̀ kẹ́nìkan má sọ pé èmi nìkan igi kan kì í dágbó ṣe. a jẹ́ pé èmi tí mo fẹ́ bá wọn sọ lédi then kí tó wá lọ màá fẹ́ tẹ bá máa ṣe àkọsílẹ̀ ètò yìí. Bàbá Bánjí Akíntóyè mo dúpẹ́ púpọ̀ ọjọ́ àtúbọ̀ dalẹ̀ pé ẹ ti ẹ̀ pọ́n mi lé ẹ pè mí aṣọ ìyára yóò ní fàyà. ṣùgbọ́n mo fẹ́ fi àkókò yìí sọ fún yín ẹ bá mi pe ààrẹ Almaroof ẹ fà á létí gan-an ẹ bá mi pín ètò yìí kó tag gbogbo àwọn tó bá máa tag kó dọ́dọ̀ wọn. ààrẹ Almaroof kéré sí ní tó ń bá bọ̀ o
eléyìí ò ṣe ọ̀rọ̀ pa máa dún ẹnu ibi tó bá gbé sàárẹ̀ dé ibẹ̀ ni kó jó mọ́ mi ò ní kí Gàmbàrí ẹ̀ má sùn rárá o ṣùgbọ́n kì í ṣe níwájú ilé mi ọmọ Adégoróyè kọ́mẹ̀ǹtì ẹ̀ tó fi sí abẹ́ program tá a ṣe kọjá à ń jèkúrò ọ̀rọ̀ pé kó tán òun gbọ́wọ́ ẹ̀ sáwo ṣé kò fẹ́ káwọn èèyàn gba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣànímọ̀ràn ni àbí ọjà táwọn fi Yorùbá nation tà l'Amẹ́ríkà èyí ló rò pé n ta lè fi gba Yorùbá nation lẹ́yìn ẹ̀ tó bá tún gbìyànjú irú àwọn èpè tó wọ̀ ránṣẹ́ sí mi ẹ̀ á mọ̀ wípé tí gbé bá ṣu ayé ló máa fi kó tí jàpá bá dẹ̀ ṣu ayé ló máa fi kú téjò àfàyàfà bá ṣu ayé ló máa fi kú ntí ó bá tún dọ́rú ẹ̀ wò n tó máa gbọ́ ò ní dá o ṣùgbọ́n kó má rí pé àsìkò yẹn máa bẹ̀rẹ̀ kẹ́yìn àgbààgbà tẹ wà ní Yorùbá nation kẹ́ wá sọ pé bóyá à ń dojú ìjà kọ Yorùbá nation eléyìí kò sí kankan tó kọ Yorùbá nation o mo ń sọ mo ń yọ kò mú òkun ẹ̀ kúrò mo ti fẹjọ́ ẹ̀ sùn Prophet Ológun láìmọye gbà àti bàbá Èkìtì àwọn náà ti pè mí ṣùgbọ́n ọkàn jọ kọ́ bá mi fa etí Almaroof tọ́ọ̀ bá ti fà á létí kò sí nǹkan tí a fẹ́ dojú ìjà kọ Yorùbá nation fún ṣùgbọ́n a fẹ́ sọ fún Almaroof pé kó jáwọ́ kúrò ní ọ̀rọ̀ tiwa kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé olótù. wọn náà ti gbọ́ látẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba àrẹ̀mọ Adékúnlé Abdulateef Adégoróyè Òyí ààrẹ ká tún máa lọ. nọ́mbà tí wọ́n lè pè mí sí òun ni 081 46 66 02 88 081 46 66 02 88. ọlọ́run ti gbọ́ yẹn ó dàbọ̀. ó dàbọ̀.